Gbogbo ọmọ Yorùbá ṣe dáadáa la bá lé. Báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tiyín? Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa. Lọ́wọ́ yìí ìròyìn ní yàjóyàjó. Bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gbogbo aráàlú wọ́n ti gbóríyìn fún Commissioner of Police títí ìpínlẹ̀ Benue, ìyẹn Commissioner of Police tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà láìpẹ́ yìí ni o. Ọ̀gbẹ́ni Cletus wọ́n ṣe gudugudu méje òun yàyà mẹ́fà. Ó yàtọ̀. Commissioner yìí gẹ́gẹ́ bí àwọn ìròyìn ṣe lọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá sí ìpínlẹ̀ Benue ní 6th of June 2026. Òun ni ó tẹ́rí sí pé ìyà tí ń jẹ àwọn ọmọ ìpínlẹ̀ Benue jù. Ẹ wò bí gbogbo ẹ ṣe ń lọ yìí, Elédùmarè ti ń gbà wọ́n tó yẹ pé wọ́n máa kọ̀yà fún àwọn ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ ni àwọn kan lè máa rò pé kí ló kan Benue pẹ̀lú ilẹ̀ Yorùbá. Ẹ má gbàgbé pé àwọn ọmọ Yorùbá wọ́n pọ̀ ń Benue o, kò tẹ̀ síbi táwọn ọmọ Yorùbá ò sí. Mo tẹ̀ láwọn ọ̀rẹ́ kan tó yẹ pé wọ́n wà ní Benue ní TIF, tó yẹ pé àwọn náà wọ́n ń ṣiṣẹ́ wọn bẹ̀. Àwọn Agbesunmomi ò jẹun gbádùn. So ibikíbi tí ọmọ Yorùbá bá wà, ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn. Lọ́wọ́ yìí gbogbo alamọ gbogbo bó ṣe ń lọ, gbogbo bí ó ṣe ṣẹlẹ̀ ní last year tí àwọn Agbesunmomi tí wọ́n wọ ìpínlẹ̀ Benue tí wọ́n dáná sun gbogbo àwọn èèyàn níbi tí wọ́n ń sùn sí. Ó mà ṣe o. Gbogbo náà la rántí tí Very Dark máa fi lọ síbẹ̀ ńgbà yẹn náà lọ́hùn. Àtàwọn Kristẹni o àtàwọn Mùsùlùmí o, wọ́n pa oríṣiríṣi àwọn èèyàn. Ó wá dàbí pé ìpínlẹ̀ Benue kò sí anybody tó fẹ́ ràn wọ́n lọ́wọ́. Bí àwa ṣe wà ní ilẹ̀ Yorùbá tí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń dúpẹ́ pé Olúwa máa ṣe tó fún wa léèyàn bí olóyè Sunday Igboho tó lè kọ̀yà fún ọmọ Yorùbá. Àwọn kan ẹlẹ́gàn làwọn kan tí wọ́n ṣe rẹ́ pé olóyè Sunday Igboho ò ṣe kankan. Ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbàdúrà fún pé káwọn bá tẹ̀ ní irú olóyè Sunday Igboho ní ìpínlẹ̀ tiwọn, àwọn máa ṣọpẹ́ ni. Now ká máa dúpẹ́, ká yin Ọlọ́run lógo pé àwọn Agbesunmomi wọ́n ti ń díwọ́ wọn kù. Ìyẹn ni pé kí gbogbo wa ká wá sun àsùnpara o. Kò ń ṣe bẹ́ẹ̀ ni mò ń lọ. Lọ́wọ́ yìí ká kan sára sí new Commissioner of Police tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá fún wọn. Commissioner yìí lẹ́yìn tí ó rí pé àwọn Agbesunmomi wọ́n jẹ́ káwọn aráàlú, wọ́n jẹ́ kán gbádùn. Wọ́n dẹ̀ ti ṣe oríṣiríṣi tó yẹ pé àwọn tí wọ́n wà ńbẹ̀ tẹ́lẹ̀ ó wá dàbí pé wọ́n jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Agbesunmomi yìí, kò wá fẹ́ yé wa. Now tí Commissioner tuntun yìí tó wọlé tán, Commissioner Cletus òun ni orúkọ ẹ̀. Lẹ́yìn Commissioner tó wọlé yìí, ó ní láyé ọjọ́ tá bá rí ibinibí ń wọlẹ̀. Bẹ́ẹ̀ ni the next thing Commissioner yìí ó kó gbogbo àwọn ọmọ ológun. Ó ní ẹ wò ibi táwọn Agbesunmomi wà ní ìpínlẹ̀ Benue tó ń dà lóru, a máa wá àwọn wọnú igbó. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn ọlọ́pàá àtàwọn sójà gbogbo wọn wọnú igbó lọ. Àwòrán náà lè ń rí. Wọ́n wọnú igbó yẹn lọ. Gẹ́gẹ́ bí gbogbo wa dẹ̀ ṣe mọ̀, fún àǹfààní àwọn tó yẹ pé wọ́n mọ̀, àwọn Agbesunmomi iṣẹ́ tó ń ṣe ni pé wọ́n wọ ìpínlẹ̀ Benue. Wọ́n ti rí pé ó dàbí pé kò sí anybody tó lè jà fún wọn. So wọ́n pa gbogbo àwọn tí wọ́n lè pa. Wọ́n lé àwọn tí wọ́n lè lé dànù. The next thing wọ́n take over ìlú wọn nìyẹn. Nǹkan tó fẹ́ ṣe káàkiri nìyẹn. Ká máa dúpẹ́ pé Elédùmarè ò gbà fún wọn lẹ̀ Yorùbá. Wọ́n yìí ń plan ní ṣùgbọ́n Ọlọ́run ò ní fún wọn ṣe. Now àwọn Fúlàní yìí, àwọn Agbesunmomi yìí, wọ́n wọ ìpínlẹ̀ Benue, wọ́n pa àwọn tí wọ́n máa lè pa. Wọ́n pa gbogbo àwọn alágbára tó yẹ pé wọ́n lè kojú wọn. Wọ́n jí àwọn tí wọ́n máa jí gbé, wọ́n jí wọn gbé. The next thing wọ́n gba ilẹ̀ mọ́ wọn lọ́wọ́. Gbogbo àdúgbò yẹn náà lè ń rí. Wọ́n gbà mọ́ àwọn onílùú lọ́wọ́. Wọ́n wá kóra wọn wá síbẹ̀. Wọ́n wá ń gbé ní
agbègbè kan tí wọ́n ń pè ní local government. Òye yín, wọ́n á ń gbé níbẹ̀. Now gbogbo awuyewuye yẹn ti lọ. Àwọn commissioner tó wà níbẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ pé àwọn ò tiẹ̀ mọ bóyá wọ́n rí táwọn ọmọ ọlọ́mọ rò. Now commissioner tuntun tó ń ṣe gbé débẹ̀ yìí ó ní láyé àwọn èèyàn olóyè Sunday Igboho nìyẹn. Ó ní láyé ọjọ́ tá a bá rí ibi níbí wọlé bóyá pé àwọn ọmọ ológun nìyẹn o. Gbogbo wọn everybody wọnú igbó lọ pé láwọ̀ yìí a máa lé wọn pa ní ibikíbi tí wọ́n bá wà. Enough is enough. Now bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo wọn wọnú igbó lẹ́yìn tí wọ́n dé local government community yẹn. Àwọn ọmọ Benue wọ́n mọ ibẹ̀ yẹn dáadáa. Ibẹ̀ ni àwọn Agbesunmomi gbà. Lẹ́yìn tí wọ́n rí pé àwọn ọmọ ológun wọlé bí àwọn Agbesunmomi bí wọ́n ṣe ń yin ìbọn rẹ̀ o. Ṣe rí pé kò ń sú wọn kò ń rẹ̀ wọ́n. Àwọn gan ti ready. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn because wọ́n ní format pé wọ́n ti ń bọ̀ lásán báwo ni ẹni tó máa sáré lọ sọ fún wọn. Wọ́n máa lọ gbé ìbọn. Wọ́n yin ìbọn. Àwọn ọmọ ológun bẹ̀rẹ̀ sí ní yin ìbọn. The next báwọn ṣe ń yin ìbọn bí àwọn Agbesunmomi ṣe ń yin ìbọn ni wọ́n ń sá lọ. Ṣé ẹ rí ilé ayé burúkú tó ń live kiri. Ẹ kàn máa wá sí ìlú onílùú the next thing ẹ máa bẹ̀rẹ̀ sí ní kó gbogbo ẹrù yín. Ẹ máa bẹ̀rẹ̀ máa ṣe nǹkan burúkú. Tẹ bá gbọ́ wò lásán báyìí wọn need àti prepare wọn lọ nìyẹn. The next thing wọ́n ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sá lọ sí Zamfara nìyẹn. Wọ́n ti sá kúrò nílùú ṣùgbọ́n wọ́n ti kọ́ àwọn ilé wọn síbẹ̀. Wọ́n ti ṣe oríṣiríṣi àtàwọn ẹbí wọn gbogbo ni wọ́n lé dànù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á wò pé eléyìí tí ìjọba rọra lé wọn yìí káwọn ìjọba gbìyànjú láti máa ṣọ́ àwọn ará ìlú yẹn because bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Bọ́n ti ṣe lé wọn báyìí wọ́n á tún lọ strategize wọ́n á tún padà wá. Eléyìí tí ìjọba bẹ̀rẹ̀ yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run make sure pé ẹ dúró ti àwọn ọmọ ìpínlẹ̀ Benue kanlẹ̀. Aláwọn èèyàn náà ń bẹ o. Àwọn ọmọ Yorùbá pọ̀ ń bẹ. Kò síbi tí ọmọ Yorùbá ò tiẹ̀ sí náà. Lọ́wọ́ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan rèé kí Ọlọ́run kó ṣàánú wa. Ṣùgbọ́n àkànṣára sí commissioner of police wọ́n gbìyànjú. Bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú tí wọ́n dìde pé láyé irú kan báyìí ò gbọdọ̀ continue kò gbọdọ̀ ṣẹlẹ̀. Nǹkan tá à ń pariwo rèé tí àwọn ọmọ ológun tí ìjọba tó máa ná àwọn ready àti ṣiṣẹ́. Àwọn arábí yìí wọn ò tó nǹkan tó ń pera wọn. Bẹ́ẹ̀ ni wọn ò tó nǹkan tó ń pera wọn. Àfi kí Elédùmarè kó túbọ̀ máa ṣọ́ wa ni. Now wọ́n ti lé wọn dànù. Commissioner ẹ túbọ̀ máa fojú sí àdúgbò yẹn. Àdúrà wa ni pé Ọlọ́run á túbọ̀ máa ran àwọn ìjọba lọ́wọ́ lórí iṣẹ́ takuntakun tó kàn bẹ̀rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Èmi yìí máa ń sọ fáwọn èèyàn pé látìgbà tí olóyè Sunday Igboho ti dìde tán pé ìyàtọ̀ yẹn ti wà. Ìyàtọ̀ ti wà ní gbogbo agbègbè. Àwọn kankan ìpínlẹ̀ kankan wọ́n ti ń ṣiṣẹ́ náà tó yẹ pé wọ́n make sure pé wọ́n lé àwọn Agbesunmomi dànù. Ṣùgbọ́n lẹ́yìn tí olóyè Sunday Igboho jáde tán gbogbo wa náà la rí nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. At the end of the day táwọn ẹrù ẹkùn tí wọ́n show interest lásán báyìí gbogbo ayé gbé ni. Gbogbo ayé tẹ́rí sí pé irọ́ o kí ló ń bo ló ti ń ṣẹlẹ̀. Eléyìí ó fi túmọ̀ sí wípé ibikíbi tí àwọn ọmọ Yorùbá tán bá fọhùn gbogbo àgbáyé wọ́n máa ń gbọ́ ni. Àní ká ṣáà máa dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ commissioner of police tí wọ́n dìde tán lórí ọ̀rọ̀ yìí fún nǹkan tá a sọ sẹ́yìn. Ẹ má gbàgbé ẹ make sure wípé ẹ continue àti follow àwọn people yìí up because definitely àwa mọ̀ wọ́n máa fẹ́ padà wá. Ṣùgbọ́n Elédùmarè jù wọ́n lọ. Ẹ̀yin èèyàn wa bó ṣe rí rèé o àní rí jù báyìí lọ lórí eléyìí. Ẹ má gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún wá dọjọ́ míì o. Ọjọ́ rẹ̀ ó dàbọ̀.